ké gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí. Ìlú Adó Ekiti ni a wà ní ìpínlẹ̀ Ekiti níbi tí àgbáríjọ àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ àdúrà ayẹyẹ ti ọdún ìṣẹ̀ṣe ti ọdún yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe káàkiri gbogbo àgbáyé, gẹ́gẹ́ bí wọ́n ní wọ́n ṣe máa ń ṣe ní ìpínlẹ̀ Ekiti níbí báyìí ní ìlú Adó níbi tá a ti mú gbogbo wá fún yín. Wọ́n ní àdúrà ni wọ́n kọ́kọ́ máa fi ń bẹ̀rẹ̀ ohun gbogbo kó tó di pé ayẹyẹ gangan yóò gbéra sọ ní pẹrẹu. Àdúrà tí wọ́n kọ́kọ́ máa ń ṣe báyìí ni wọ́n kọ́kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ kó tó di pé ohun gbogbo yóò bẹ̀rẹ̀. Wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ àdúrà báyìí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ayẹyẹ gangan ní pẹrẹu. Gẹ́gẹ́ bí a ti ṣe wò yìí, oríṣiríṣi àwọn òòṣà ló wà níbí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi lé wa tí wọ́n sọ. Wọ́n ní Ọ̀ṣun wà níbí, Ọya wà níbí, Ajé, oríṣiríṣi àwọn òòṣà ni wọ́n wà níbà. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé gbogbo àwọn oníṣẹ̀ṣe ni wọ́n máa wà ní bíbáyé tí gbogbo wọn ti parapọ̀ tí wọ́n ti ń ṣe ayẹyẹ ọdún wọn. Fún àǹfààní èyí tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ìlú Adó Ekiti ní ìpínlẹ̀ Ekiti níbi tí àgbáríjọ àwọn oníṣẹ̀ṣe ti ń ṣe ọdún wọn ni a wà lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí a ti ṣe wò lórí ìkànnì yìí, ìlú Adó ni a wà níbi tí ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe tí ó ti gbéra sọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi yé wa, wọ́n ní àdúrà ni wọ́n kọ́kọ́ máa fi ń bẹ̀rẹ̀ kí ó tó di pé ohun gbogbo yóò bẹ̀rẹ̀ ní tí wọ́n wà máa ṣe àjọyọ̀ lápapọ̀. Àdúrà tí wọ́n máa fi ń bẹ̀rẹ̀ òun náà ni wọ́n fẹ́ fi bẹ̀rẹ̀ báyìí tí a sì máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan tí wọ́n máa sọ.
Gẹ́gẹ́ bí a ti ṣe mú wá fún yín lórí ìkànnì BBC News Yorùbá, ìlú Adó Èkìtì ni a wà níbi tí ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe tí ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi yé wa, wọ́n ní tí ayẹyẹ náà bá ti fẹ́ gbéra sọ tí kó tó di pa àwọn bẹ̀rẹ̀ ohun gbogbo ní ìlú Ekiti, ní ìlú Adó Èkìtì bíbá yìí làwọn kọ́kọ́ máa ń fi àdúrà ṣáájú kó tó di pa àwọn bẹ̀rẹ̀ ayẹyẹ kankan. Àdúrà tó máa ń fi ṣáájú náà ni wọ́n ti bẹ̀rẹ̀ báyìí tí ohun gbogbo sì ti ń lọ gẹ́gẹ́ bí a ṣe mú wá fún yín lórí ìkànnì yìí. Àwọn yọrí o. Ọba rẹ̀ yẹn rí kẹ̀yà o. Wọ́n ní ká sún sẹ́yìn. Wọ́n ní ká sún sẹ́yìn kí bí irú wa lè gba 2000. Ẹ̀gbọ́n sùn bí ajé. Ìfẹ́. Àdúrà náà ni à ń wò tí ó ti gbéra sùn. Olódùmarè ọba ìbàlódé o. Olódùmarè ọba ìbàlódé o. Alálẹ̀ ìbàyín lé ní o. Alálẹ̀ ìbàyín lé ní o. Alálẹ̀ ìbàyín lé ní o. Àbọ̀bá ìbàyín lé ní o. Ìbà ọkùnrin o. Ìbà obìnrin o. Ifá Ọ̀rúnmìlà Àjànà, ará ilé Adó èrò tubẹ̀, ará òde rẹ̀ sí, mọ̀ pé erin mọ̀ bọ̀tún, ọmọ erin tí fọ́kù lálọ̀ ìbàrẹ́lẹ̀ ní o. Ọ̀sán yìí lákòdì ago láṣẹ agbára ìbàrẹ́lẹ̀ ní o.
gbogbo ìmọ̀lẹ̀ pátápátá ìbàyín lé ní o. Erinwo lẹ̀ ìbàlẹ̀ ní o. Àgbáráyà lápòròkó dífá fún ìbàdí sọmọ bíbí ilé Elédùmarè ìbàlájú lé ní o. Kádùrà wa gbogbo o. Elédùmarè ọba ìbàlẹ̀ ní o. Ilẹ̀ mo pè. Ilẹ̀ mo pè. Ilẹ̀ mo pè. Ìwọ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọ́kọ́ yẹrí. Gbogbo tẹ́dá bá máa ṣe láyé orí ẹ ní o. Àgbẹ̀ torí ikú o. Àgbẹ̀ torí àìsàn o. Àgbẹ̀ torí wàhálà o. Èní ni 20 Oṣu Kẹjọ Ọdún 2023. Àyájọ́ ọjọ́ ìní gan-an ni gbogbo oníṣẹ̀ṣe lágbàáyé là ń ṣọdún ìṣẹ̀ṣe. A tún wá ṣe tọdún yìí má jà ṣe lékú lọ́wọ́. Má jà ṣe lárùn lọ́wọ́. Má jà ṣe lé wàhálà lọ́wọ́. Jẹ́ kẹ́mi wa kó gùn. Jẹ́ ká dàgbà. Jẹ́ ká dògbó. Gbogbo oníṣẹ̀ṣe lágbàáyé dọwọ́ ẹ. Má jà rí wàhálà. Má jà rí ìdààmú. Jẹ́ kó rọ̀ wá lọ́rùn. Jẹ́ kó tù wá lára. Gbogbo oníṣẹ̀ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà dọwọ́ ẹ. Má jà rí wàhálà. Má jà rí ìdààmú. Jẹ́ kó rọ̀ wá lọ́rùn. Jẹ́ kó tù wá lára. Kọ́mọ má kú mọ́ wa. Káya má kú mọ́ wa. Ká má kú kú òjijì. Àwọn obìnrin nínú wa kọ́mọ má kú mọ́ wọn. Kọ́kọ́ má kú mọ́ wọn. Káyé wa dáa. Gbogbo oníṣẹ̀ṣe l'Ekiti state jẹ́ kádùrà wa gbà. Jẹ́ ká rí jẹ. Jẹ́ ká rí mu. Jẹ́ ká rí ná. Jẹ́ ká rí lò. Káyé má rí wa mú o. Kọ́ta má rí wa gbéṣe. Ká dàgbà. Ká dògbó. Gbogbo oníṣẹ̀ṣe ládó Èkìtì jádùn àwàjẹ́ ó gbà. Jẹ́ ká rí jẹ. Jẹ́ ká rí mu. Jẹ́ ká rí ná. Jẹ́ ká rí lò. Ọba ìlú dọwọ́ ẹ. Jẹ́ ó dàgbà o. Jẹ́ ó dògbó o. Jẹ́ ó pẹ́ lórí oyè bàbá ẹ̀. Má jẹ́ ó ṣẹ́kù o. Gbogbo àwọn òjòyè ìlú ìdọwọ́ ẹ jádùn àwọn jẹ́ ó gbà o. Má jẹ́ rí wàhálà. Má jẹ́ rí ìdààmú. Ilẹ̀ abẹ́ o. Yàtẹ̀ ọlátẹ̀pẹ́. Ká jí lọ́ba ká sùn lọ́ba. Ẹ̀jìnkùlé ọlọ́ba ni mo sùn mọ́jú. Ògbògbò ni ọ̀rìn iṣẹ́ ọlọ́ba ní kùtùkùtù òwúrọ̀. Ó ní bá ń gbarúmọlẹ̀ ojú kọ̀tún. Ní gbarúmọlẹ̀ ojú kòsì. Ọgọ́ta àkọ́kọ́. Ẹ̀tàlélẹ́gbẹ̀jọ ọmọ rúmọlẹ̀. Ó bọ́ ọkọ̀ Ọ̀rúnmìlà. Wọ́n fẹ́ lọ pín lọ́dọ̀ Elédùmarè. Olówó mówó. Ọlọ́lá mọ́lá. Ìgbà táwọn Ọ̀rúnmìlà máa dé eku ẹ̀mí. Àkùkọ adìyẹ. Kára ìpín kan gbé erùpẹ̀ sójú rẹ̀. Òun nìkan líkù. Ọ̀rúnmìlà gbá. Ọ̀dẹ́lẹ̀ ayé kìkì omi ni. Èsì ibi kà tẹ̀dó sí. Wọ́n fẹ́ padà. Ifá irọ́ o. Ọ̀rúnmìlà irọ́. Kíkọ́ pẹ̀lẹ́. Ká mọ̀ dènà pípẹ̀. Ká mọ̀ sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́ lẹ́nu. Ọ̀rúnmìlà bá mú kára ìpín ojú sójú omi. Ó mú eku ẹ̀mí ojú sí. Ó má kó adìyẹ ojú sí. Ẹ̀mí nìní mẹ́sẹ̀ wálẹ̀. Ibẹ̀ náà tẹ̀dó sí. Ibẹ̀ láti rẹ́mi lálẹ̀. Kó tó lè rà bọ́ sí wọn lẹ́nu. Ẹ ṣe ká jí lọ́ba ká sùn lọ́ba. Ẹ̀yìnkùlé ọlọ́ba mo sùn mọ́jú. Ògògò ni ọ̀ràn níṣẹ́rú ọlọ́ba ní kùtùkùtù òwúrọ̀. Iṣẹ́ lálẹ́. Ẹ̀mí rí lálẹ́. Ẹ̀mí lálẹ́ jádùn àwàjọ gbà. Àwa fi gómìnà wa l'Ekiti state lé lọ́wọ́ o. Jẹ́ ó dàgbà. Jẹ́ ó dògbó. Má jẹ́ ó ṣìṣe. Má jẹ́ ó ṣìlẹ̀tẹ̀. Gbogbo ìgbà tá máa darí wa l'Ekiti. Gbogbo tó bá ti ń ṣe jẹ́ ó yọrí sí rere. Jẹ́ ó rọ̀ lọ́rùn. Jẹ́ ó tú lára. Gbogbo àwọn adarí wa lórílẹ̀‐èdè Nàìjíríà jádùn àwọn jẹ́ ó gbà. Jẹ́ kí ìlú ìtùbà. Jẹ́ kí ìlú ìtìṣẹ́. Jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn. Ọba ìwé adó dọwọ́ ẹ. Jẹ́ kó dàgbà. Jẹ́ kó dògbó. Jẹ́ kó rọ̀ lọ́rùn. Iyọ̀ ní o. Ọ̀rọ̀ ayọ̀ ni kó dé bá wa o. Ká má rogun ìnira. Ká má rí wàhálà. Ká má rí ìdààmú. Káyé wa tùbà. Káyé wa tùṣẹ́. Gbogbo ẹni bá wa tìlé ogun. Ogun nìkan jẹ́ o. Mọ́jọ ayé ká o. Mọ́jọ fàyè bá. A ti lọ sí báyìí o. Bá a mú tán wàhálà. Bá a mú tán dààmú. Bá a mú tán ìnìní o. Yé ó rọ̀ wá lọ́rùn o. Ìyá ajímu tí a wo orí òkú ni. Ìyá mètùtù àwa rè jalẹ̀. Ìrò yìí rọ̀ pẹ̀ká bìrìpé àwọn ìlú máa kó mọ́. Ìyá náà wọ̀ fèrè sè. Ìyá níjọ́ Ọ̀rúnmìlà rókun wa. Ìyá níjọ́ Ọ̀rúnmìlà rókun re. Ọ̀rúnmìlà yí padà ọ̀pàdé ẹrẹ̀bẹ̀ náà kèjókó. Ìyá àgbà ẹlẹ́jà kèdó kẹ̀mùkẹ̀mù. Ìyá lẹ́sẹ̀ bá ọjọ́ náà Ọ̀rúnmìlà pìtàn. Ẹ kí bàbá kí lọ́tí kè mú awúre. Ọ̀rúnmìlà lọ́ tí ó mú wúre. Ọjọ́ nílé gbogbo wọlé àti lọ́tí àti mú wúre lónìí ìrè gbòjọ́ jẹ́ tiwa. Bá a tán wàhálà. Bá a tán dààmú. A parí gogoro ní báwọn gbélé. Aṣùṣù kámọ̀ rẹ̀ rù àgbà. Ó dín bá kọ̀ràn. Ó bọ́ kàn pọ̀
òde àgbáyé ẹ̀kan rúbọ ẹlẹ́tọ́lẹ́gẹ́ lọ́tún lọ́jọ́ ẹjẹ́ àti lọ́tí àti mú tọ̀nà ọ̀run ra ọ̀run mi là mọ̀ pé gbogbo nǹkan bá ti mọ́ ti ṣe tó di ẹ̀tọ́ títán ní bá a tán wàhálà o bá a tán dààmú. fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ìlú Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì ibi tí àgbáríjọ àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ti ṣe àyájọ́ ọdún wọn gẹ́gẹ́ bí a ti ṣe sọ fún yín wípé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ọdún náà pàápàá jùlọ ní ìlú Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì níbí báyìí àdúrà àti ìwúre ni wọ́n kọ́kọ́ máa fi ń ṣíwájú kó tó di pé ohun gbogbo bẹ̀rẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ọdún wọn ní pẹ̀rẹ̀. Yóò bẹ kété ẹgbẹ́ oníṣẹ̀ṣe ní òde àgbáyé nínú Oṣu Kẹjọ Ọjọ onílàyájọ́ ìṣẹ̀ṣe àwa ṣe bẹ́ẹ̀ Elédùmarè abẹ́ kọjá ṣe lékú lọ kọjá ṣe lé àrùn lọ Elédùmarè abẹ́ kọjá padà kọjá ìrìn àbalẹ̀ abẹ̀rẹ̀ bá Ekiti state lọ́dún ọdọọdún bẹ́ẹ̀ kọjá máa ṣe o kọjá àfọdún jẹ o agadarigbo ẹ̀fọdún jẹ láàrin ìṣòro ilé òbá rẹ̀ Elédùmarè abẹ́ ọ gbogbo àgbẹ̀ oníṣẹ̀ṣe lóde àgbáyé pàtàkì jùlọ àgbẹ̀ oníṣẹ̀ṣe lóde àṣẹwà bẹ̀rẹ̀ báyẹn kí a ṣe ajá ọdún àṣẹ o kọjá mọ́dún orógì ọ̀run mi là bẹ̀ ọ orí aṣọdúnmọ́dún léṣe àwọn olóde aṣọdúnmọ́dún àṣọrògbòrò léṣe àwọn àṣọrògbòrò tí wọ́n ti bá lè kàn gbàgbà bẹ́ẹ̀ àṣà. a máa gbìyànjú láti bá àwọn èèyàn kan àbí méjì sọ̀rọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ohun gbogbo tó ń lọ níbí báyìí. Ẹ káàárọ̀ ẹ dárúkọ yín fún afáàmì náà tó wò wá nílé. Orúkọ tèmi ni olóyè Àwíṣẹ Dádàlàwà. Kí ni ẹ lè sọ nípa ọdún ìṣẹ̀ṣe tó ń lọ lọ́wọ́lọ́wọ́? Ọdún yìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ilẹ̀ káàrọ̀ òjíire ni wọ́n ti ń ṣe ọdún ìṣẹ̀ṣe pàápàá jùlọ ní Adó Èkìtì Èkìtì la wà yìí ọdún ìṣẹ̀ṣe ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lẹ́kìtì báyìí. Kí wá ní àwọn nǹkan tẹ máa ń ṣe ní ọdọọdún nígbà ọdún? Nǹkan tí à ń ṣe lọ́dọọdún tí a bá ti ń ṣe ọdún rí ọdún ìṣẹ̀ṣe ó jẹ́ ọdún tí gbogbo àwọn oníṣẹ̀ṣe bí a máa ń ṣe àdúrà láti onílé-jónílé àti àdúgbò sádùúgbò kálukú tí máa ń ṣe àdúrà ṣùgbọ́n eléyìí tá à ń ṣe yìí ó jẹ́ gẹ́gẹ́ bí àpapọ̀ bí ìgbà tí àwọn Muslim bá lọ sí yídì tàbí tí Christian lọ sí ìgbà Christmas lọ sí church so àpapọ̀ wa ní àdúrà wa òun là ń ṣe báyìí à ń ṣàdúrà fún president wa à ń ṣàdúrà fún gómìnà wa à ń ṣàdúrà fáwọn ọba àdúrà fáwọn ìjòyè à ń ṣàdúrà fáwọn ẹnì kọ̀ọ̀kan lágbo ilé kọ̀ọ̀kan kí wàhálà má sì lórí rẹ̀ kí Nàìjíríà má dàrú kí ilé má dàrú kí state má dàrú òun ní ìdí nìyẹn tí a fi ń ṣe ọdún ìṣẹ̀ṣe. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ni wọ́n fún ní ọlídé láti ṣàyẹyẹ ọdún yìí. Bẹ́ẹ̀ni. Kí ni ọ̀rọ̀ yanjú àbí àwọn ti sí ìjọba Èkìtì? Ìmọ̀ràn wa ni pé a mọ̀ wípé gómìnà tó jẹ́ gómìnà àwọn ènìyàn ni pàápàá gómìnà Oyèbánjí òun ní ẹni àkọ́kọ́ tó dàbí ẹni pé ó rí bí ẹni pé òun ló ti yẹ ká ní látẹ̀yìnwá because ó farabalẹ̀ ẹni tá a kọ́ dáadáa ni àkànbẹ̀ wọ́n jọ kán rò gẹ́gẹ́ bí àwọn ènìyàn wọn yòókù wọ́n ṣe fún wọn ní ọlídé kán fún wa kán declare 20 gẹ́gẹ́ bí ọlídé ti àwa lẹ́kìtì náà kó má jẹ́ pé àwa nìkan láàkù ní south west. Thank you, sir. Ẹ kú ọdún ẹja mú orúkọ yín fún àbájá tó wà nílé. Orúkọ tèmi ni olóyè Ṣẹ̀san James. Kí ni ẹ lè sọ nípa ọdún ìṣẹ̀ṣe? Ọdún ìṣẹ̀ṣe làgbà ọdún tó dáa púpọ̀ ni tí ó yẹ kí àwa ọmọ káàárọ̀ òjíire ká máa parapọ̀ ká máa ṣe. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ náà ti ní ọlídé láti máa ṣàyẹyẹ ọdún yìí kí ni àmọ̀ràn tí ń fún ìjọba ìpínlẹ̀ Èkìtì? Àmọ̀ràn tèmi fún ìjọba ìpínlẹ̀ Èkìtì ni wípé kí a mọ̀ wípé gómìnà wa Oyèbánjí èèyàn yìí ni èèyàn yẹn ni abẹ́ òun náà kó lè fi wá sọ́kàn láti pé kí wọ́n àpúrúfù ọjọ́ ẹ̀ní gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣẹ̀dé ní Èkìtì state. Ẹ ṣé gan. Onílẹ̀ ogúnjọ́ nínú oṣù kẹjọ ìhà gbogbo awo lápapọ̀ lágbáyé àgbẹ̀ Oníṣẹ̀ṣe àtọlọ́ṣun àtọlọ́mọlẹ̀ àtọlọ́bàtálá àtọlọ́sànyìn
àtọléfá kàẹ́sọdún ìṣẹ̀ṣe lónìí mọ̀mọ́já mú yí ṣàṣemọ́ mọ̀jẹ̀ bànújẹ́ ayé bá o mọ̀jọ́ ọ̀táká eyọ́ bẹ́ẹ̀ pírẹ́sídẹ̀ntì ìlànà ọmọdé rẹ̀ mọ̀ bá dáàbò bò ó bá amọ́kàn rẹ̀ balẹ̀ o ó pírẹ́sídẹ̀ntì rà lọ́ọ̀tún lòsì bá amọ́kàn rẹ̀ balẹ̀ fún àǹfààní tó wà nílé ẹ dárúkọ yín fún wa. Orúkọ mi ni His Royal Majesty ọba ààrẹ ọba ọlọ́jà ìṣẹ̀ṣe àgbáyé tí mo sì jẹ́ ọba Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ ti gbogbo ilẹ̀ Áfíríkà. Orúkọ mi gangan máa jẹ́ Fámúyíbọ̀ Ifákáyọ̀dé ẹ̀mí olúwa. Kí ni ẹ lè sọ nípa ọdún ìṣẹ̀ṣe? Ọdún ìṣẹ̀ṣe jẹ́ ohun ìpìlẹ̀ ẹ̀sìn àkọ́kọ́ tí ó ṣáájú gbogbo ẹ̀sìn káàkiri àgbáláyé, pàtàkì láti ilẹ̀ Yorùbá ní ìkọ̀lé ayé níbi tí ojú rere ti mọ́ dé òtúfẹ̀. Ìṣẹ̀ṣe wa jẹ́ ẹ̀sìn àkọ́kọ́ tó jẹ́ pé ó yẹ kí gbogbo wa ká gbà, especially gómìnà wa ó yẹ kí wọ́n gbà wá láàyè ní Ekiti state àti pàápàá kí wọ́n yọ̀ǹda ogúnjọ́ àyájọ́ ọjọ́ tí à ń ṣe yìí gangan láti wípé kí gbogbo àwa Èkìtì ká lè máa ṣe àjọyọ̀ ẹ̀ káàkiri, ká lè ṣe é ní gbogbo ọ̀nà èyí tí yóò fi yẹ wá bíi ti àwọn ìpínlẹ̀ míì bí Ọ̀ṣun àbí Ògùn tàbí Èkó tí gómìnà wọn tí wọ́n yọ̀ǹda fún wọn. Abẹ́ gómìnà wa kí wọ́n yọ̀ǹda fún wa torí pé Èkìtì yìí gangan òun ni orírun ìṣẹ̀ṣe. Ọ̀ṣun láti Gèdè, Ìrè Èkìtì láti Ìrè Èkìtì wà fún Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo gbárùmọ̀lẹ̀ ojú kò tó ìgbárùmọ̀lẹ̀ ojú kò sí, gẹ́gẹ́ bí ohun tí adáyébá ó fi hàn pé Èkìtì ni wọ́n sọ̀kalẹ̀ sí nígbà tí wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé. Ìkọ̀lé sì ń bẹ ní Èkìtì, Òtù Ifẹ̀ gangan ó ń bẹ ní Adó Èkìtì níbi tí ojú rere ti mọ́ wá sílé ayé. Ẹ kú ọdún ó jàre. Fún àǹfààní àwọn tí ó wù wá nílé ẹ dárúkọ yín. Orúkọ mi ni Aishif Alaba Fájùwọ̀n mo fẹ́ pàdé. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òní ni àyájọ́ ọdún ìṣẹ̀ṣe tí gbogbo ìpínlẹ̀ tó kù tí ìjọba fún wọn ní ọjọ́ yẹn fún wọn dídé láti ṣàyájọ́. Kí ni àmọ̀ràn yín sí ìjọba ìpínlẹ̀ Èkìtì? A rọ ìjọba ìpínlẹ̀ Èkìtì àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bá wa fi sínú òfin kó di òfin pé kán fún wa ní ọjọ́ ìṣẹ̀ṣe yìí, kán máa fún wa ní ọlídé ẹ̀ lọ́dọọdún. Abẹ̀ wọn àrọ̀ wọn ni nítorí constitution Nàìjíríà fàyè gbà pé ẹ̀sìn tó bá wù lọ lèèyàn lè ṣe. So abẹ̀ wọn kán bá wa sọ di òfin kó wọnú òfin, kán máa fún wa ní ọlídé yẹn lọ́dọọdún. Ìjẹ́ lè bá a sọ pàtàkì ọdún ìṣẹ̀ṣe? Ọdún ìṣẹ̀ṣe dára nítorí ó jẹ́ ká rántí àwọn àbọ̀bá àwọn nǹkan tó ti wà láti ìpìlẹ̀. Nǹkan tá a dáyébá ni ó yàtọ̀ sí ẹ̀sìn àjèjì. Nǹkan táwọn babaláwa ń ṣe ni adẹ̀dílé ayé à ń ṣe, ó dẹ̀ ń gbè wá. Nǹkan báwo ṣe ń gbè wá yẹn a nílò láti máa ṣe ìrántí ẹ̀. Ẹ ṣé gan, ẹ kú ọdún. Gẹ́gẹ́ bí a ti ṣe ń mú wá fún yín lórí ìkànnì BBC News Yorùbá látàárọ̀, ìlú Adó Èkìtì ní agbègbè Fálẹ́gàn ni a wà níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ àdúrà ayẹyẹ ti ọdún ìṣẹ̀ṣe èyí tí ó wáyé káàkiri àgbáyé. Àdúrà náà ni ó gbéra sọ tí wọ́n ti ṣe kó tó di pé ayẹyẹ gan yóò tẹ pẹrẹu. Gbogbo bó bá ṣe ń lọ ní ìlú Adó Èkìtì níbi ayẹyẹ tí ọdún ìṣẹ̀ṣe òun náà ni a máa mú wá fún yín lórí ìkànnì yìí. Ẹ ṣé tí ẹ ń darapọ̀ mọ́ wa ní gbogbo Thank you.